lójú amóhùnmáwòrán báyìí ẹ máa rí àwọn bàbá wa ọlọ́jà. Tá bá sọ pé ọlọ́jà, àwọn alágẹmọ náà ń jẹ́ bẹ́ẹ̀, baálẹ̀ ni wọ́n, ọba àbí wọ́n ba lórí àdúgbò wọn, wọ́n dẹ̀ jẹ́ ọba tó ń bá wa ṣọ́ ibi gbogbo tó ń jẹ́ Akilẹ̀ Ìjẹ̀bú. Tán bá sọ pé alágẹmọ mẹ́rìndínlógún, wọ́n mà jù bẹ́ẹ̀ lọ. Mẹ́rìndínlógún la fi ń kì wọ́n, ṣùgbọ́n wọ́n ju mẹ́rìndínlógún lọ, torí kò sí ọ̀nà tó wọ ìlú Ìjẹ̀bú tẹ́ẹ̀ní bá kábíyèsí ọlọ́jà níbẹ̀. Ó dẹ̀ níṣẹ́ tó ń ṣe, ara iṣẹ́ tó ń ṣe ló sọ̀kalẹ̀ sí bíbáyìí lónìí tí ìgboro láwà tó wà níbẹ̀. Ọlọ́jà nọ́pà, ǹjẹ́ lè yànnàná fún wa, fún àwọn aráalé, ohun tó tiẹ̀ ṣẹlẹ̀ lónìí gan. Lákọ̀ọ́kọ́ náà orúkọ mi ni ọlọ́jà Abíọ́dún Kẹ́hìndé láti fi àpè ní nọ́pà láti fi. Lónìí gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe lọ́dọọdún, ìwúre ọdún là ń ṣe lónìí ní ìkejì ètù àwọn alágẹmọ nímọ̀sán tá à ń pè ní olóko. Ẹ má bínú sà, ẹni ìwúre ọdún ní èdè Yorùbá, àdúrà ọdún ṣe lónìí. ṣé pé báwọn mùsùlùmí ṣe ń ṣe táwọn kìrìsìtẹ́nì ń ṣe, bẹ́ẹ̀ ni kò sí yàtọ̀. àwọn oníṣẹ̀ṣe náà tó ń ṣàdúrà ọdún. bẹ́ẹ̀ ni ń gbọ́ yín sà. àdúrà ọdún là ń ṣe lónìí ní ìlú bàbá wa ọlọ́jà ìjà olóko Límọ̀sán Òkèjì Òtù. Báwo ni àtò yìí ṣe wá ń lọ, kí dẹ̀ ní kókó àtò yìí gan? A ti bẹ̀rẹ̀ ní ìsìn láti bí wákàtí 2 sí 3 tí a ti ṣe àdúrà lọ́tùn lósì. A bẹ̀rẹ̀ látòrí ìlú Ìjẹ̀bú lápapọ̀, àgbèdé àwọn alága wa níjọba ìbílẹ̀ olúkálùkù wa, àtùgbèdé ọ̀dọ̀ gómìnà wa ní tó ṣe gómìnà Lábẹ́kúta ní Ìjẹ̀bú ní Ògùn State, àtùgbèdé ọ̀dọ̀ chairman president wa Ahmed Bọ́lá Tinubu, àtùgbèdé bẹ̀ àti àdúrà fún gbogbo. A ṣe wá fi àwọn ìdílé Fùṣẹ̀gbùwà tí wọ́n fẹ́ mú ọba tuntun jáde láti ìdílé wọn, àtúnṣàdúrà fún Fùṣẹ̀gbùwà tí wọ́n fẹ́ yan Àwùjalẹ̀. Ẹ tún ṣàdúrà fún wọn. Kí ló kan ẹ̀yin àtàwọn? Nǹkan tó kàn wá ni pé láìsí Àwùjalẹ̀ kò sí Agẹmọ, láìsí Agẹmọ kò sí Àwùjalẹ̀. Àwa pẹ̀lú Àwùjalẹ̀ bí ọ̀rẹ́ kò sùn. Yẹ́yìn débẹ̀ yẹn bẹ́ẹ̀ kẹ̀ríkẹ̀ ọba tó fẹ́ mú yìí Àwùjalẹ̀ ni. Ìdílé Fùṣẹ̀gbùwà ló dẹ̀ máa ń gbé jáde. Ìdílé Fùṣẹ̀gbùwà ni ó máa mú ọba yẹn jáde. Ẹ wá ń gbàdúrà fún wọn. Aláti ṣàdúrà fún wọn pé kó fún wa ní ọba tó kójú òṣùwọ̀n, tó kátó, tó máa gbọ́ t'Agẹmọ, t'Agẹmọ máa gbọ́ tiẹ̀, tó máa gbọ́ tíṣẹ̀ṣe náà máa gbọ́ tiẹ̀, tó máa gbọ́ tìlú máa fi tiẹ̀ ṣe, táwọn tó wà náà máa gbọ́ tìlú máa gbọ́ tiẹ̀ náà. Òun la fẹ́ kó fún wa, ìtumọ̀ àdúrà wa nìyẹn tí ìdílé Fùṣẹ̀gbùwà. Tẹ́ ti ń ṣe látàárọ̀. Ó tún wá yà mí lẹ́nu, a ti ẹ̀gbọ́ ti Fùṣẹ̀gbùwà, ẹ ti sọ ń sìn pé ẹ̀yin àtàwùjalẹ̀
ìṣẹ̀lẹ̀ wà bákan náà 5 and 6 ni wá. 5 and 6 ẹ̀yin àti Awùjalẹ̀ so ìdí nìyẹn tẹ́ ṣe àdúrà fún Ṣẹ̀gbùà àtọmọdé àtàgbà gbogbo wọn tẹ́ ṣàdúrà fún mo mọ̀ pé àwọn Ṣẹ̀gbùà àwọn a máa rí pé ń ṣàdúrà fún wọn báyìí kí ló wá kan ẹ̀yin àtijọba. nǹkan tó ṣẹlẹ̀ ni pé alátìmẹ́nubà ọ̀rọ̀ ìjọba torí àkọ́kọ́ gbogbo wa la ń lọ sí Ọ̀ṣun Òṣogbo ìbílẹ̀ ló ṣe ń bẹ̀ nǹkan táwọn Alágẹmọ ń ṣe ń bí báyìí náà ló ń ṣe ní Ọ̀ṣun Òṣogbo. Ọ̀ṣun Òṣogbo yẹn odò nìyẹn o. bẹ́ẹ̀ Ọ̀ṣun Òṣogbo òrìṣà tí wọ́n nìyẹn. òrìṣà tí wọ́n nìyẹn táwọn bọ nìyẹn Agẹmọ làwọn ń bọ ń bí báyìí. èèyàn dẹlẹ yín àbí. Agẹmọ làwọn ń bọ ń bí báyìí. Agẹmọ gangan bẹ́ẹ̀ ni làwọn ń bọ ń bí báyìí. Ọ̀ṣun Òṣogbo ẹ náà oṣù náà bọ oṣù ní Ọ̀ṣun Òṣogbo yẹn. tí wọ́n nìyẹn ok bọ́n ṣe ń ṣe ti Agẹmọ lóṣù tí wọ́n ń bí báyìí. bọ́n ṣe ń ṣe ti ṣé ti pẹ̀rù náà tiẹ̀ ń pè ní àwọn èwo náà tiẹ̀ ń ṣe ní pẹ̀rù náà. Akẹ̀sán. kì í ṣe Akẹ̀sán wọ́n tún máa ń bọ ẹyọ àbí kí náà ń pè é lẹ́kọ̀ọ́. wọ́n bẹ ẹyọ lẹ́kọ̀ọ́. ìpẹ̀rù ló ní ẹyọ. bá ṣe ń ṣe ní Èkó náà làwọn náà ṣe ń ṣe ń bí òrìṣà tí wọ́n lè ní Èkó òun ní ẹyọ tí wàá ń bí Agẹmọ ni. kí lẹ wá fẹ́ gbà lọ́wọ́ àwọn nǹkan tí a wá ń sọ ni wípé ṣẹtiri Ọlọ́run jẹ́ ká jẹyà àwa Alágẹmọ torí ní ìsìn bí lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ọlọ́jà ìmí wà tó ẹ pọ̀jù 14 kò gbowó lọ́wọ́ ìjọba ló dẹ̀ kó sanwó. from ọba Síkírù Adétọ̀nà láti gbowó yẹn tẹ́yọ́ odò mi ò gbà for the past 14 years like me I'm talking for this is my 15 years mi ò lè tí gbàdá nǹkan bọ̀. sáwọn local government ò mọ̀ ni. I don't know. because ó dẹ̀ ń pówó wọ ọdún. owó wọ bẹ́ẹ̀ kò jáde ní. bóyá owó òdẹ̀ dọ́dọ̀ wọn. owó débẹ̀ ara àdúrà tá a máa ṣe fún ọba tó máa débẹ̀ nísìnyẹn because gbogbo wọn nígbà tí àwọn EFCC bá ń túdì àwọn èèyàn wò ó yẹ kó túdì wọn ó yẹ kó túdì wọn ní administration tó ń ṣe ní Awùjalẹ̀. ṣé ní local government àbí. wọ́n máa bẹ̀ láti ààfin wọ́n máa wọdé local government ni wọ́n máa wọ́ ọ̀rọ̀ wọn láti ààfin máa wọdé local government. mo rí pé ntẹnumọ́ dàpọ̀ náà. yes òun ni gómìnà ń sìn yìí. yes for 14 years lẹ́tí sọ. yes láti 14 years this is my 15 years on the throne and I don't have time kobo it's not me alone we are almost 6 or 7. baálẹ̀ sà mo rí pé ọ̀rọ̀ yẹn ká yín lára. ó ká mi lára. ẹ ti bẹ̀rẹ̀ sí òyìnbó. ó ká mi lára màá sọ yà. ẹ ti bẹ̀rẹ̀ sí òyìnbó. ṣé àwọn Alágẹmọ náà tún gbóyìnbó ni. gbogbo wọn lákàwé. ìwé kẹ̀. grade by grade gbogbo wọn lákàwé. àwọn oníṣẹ̀ṣe. kò sẹ́ tó pass through ilé ìwé gbogbo wa ó kàn jura lọ ni. yes. ìwé mélòó lẹ́yìn wákà. èmi NC ni mí. pẹ̀lú iṣẹ́ tẹ̀lé ẹ tún ṣe Àtàgẹmọ ẹ tún ṣe iṣẹ́. ó kàn mí ni. ó kàn yín. orúkọ yín lẹ́ẹ̀kan sí. ọlọ́jà Abíọ́dún Kẹ́hìndé tó ń pè mí náà pa. mo rò pé sọ nǹkan kan nípa president náà kí lẹ tún sọ fún Tinubu. president náà kan fojú àánú wò wá. ṣe pé ẹ lè rí nǹkan gbà lọ́wọ́ wọn. dáadáa. ẹ gbàdúrà fáwọn náà. nígbà tó jọ bá rọ̀ lókè àkọsàlẹ̀ ó sẹ́ǹdì ẹ̀ sí wa níbí. adẹ̀tẹ̀yìn lọ́wọ́. adẹ̀tẹ̀ wa lọ́wọ́. ẹ ṣe gan sa. aláwọ̀ olórí tó dáa. ẹ ṣe gan sa ẹ pẹ̀rẹ́ ni. lójú amóhùnmáwòrán lọ́wọ́lọ́wọ́.